tíjọ mọ́ra wa so kì í ṣerú òun yẹn yàrá yẹn mo wá lọ mo wá bọ̀ èmi ṣáájú pé mi ìwà bá yín ẹ̀rẹ̀ pé mi ìdẹ̀ wá ta sí anybody má dẹ̀ fún yín evidence má dẹ̀ fi hàn o àmọ́ òtítọ́ ẹ̀ kí n jáde fún yá pé kí n sọ fún yàrá yẹn pé ok mo ti rí ibi tó ti wá mo wá rí pé yàrá yẹn kọ́ ló ń sọ̀rọ̀ gangan mo wá rí pé ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ gbọ́ mo wá rí pé ségò gangan ló ń dún mo là pọ̀yàn torí pé òun náà larúkọ mọ́ Olúọmọ ó sọ̀rọ̀ Olúọmọ pọ̀yàn ni ó dárúkọ Wàsíù Àyìndé pọ̀yàn ni ó fi Wàsíù Àyìndé pa ó fi Olúọmọ pa ó ti fi Olúọmọ pa lórí fídíò rẹ̀ kò ń ṣe ẹ̀kan kò ń ṣe méjì ẹnu ẹ̀ ń yọ ẹnu ẹ̀ ń dún ọmọ ẹ̀ dẹ̀ kéré gan ìgbà tó Olúọmọ ti wà nínú system National Union ọmọ ọdún mélòó lòun kó lọ yọ iye njọ́ tó Olúọmọ ti wà nínú union kó lọ yọ kó lọ́jọ́ orí ẹ̀ kó wo èyí tó máa kù tìyẹn tiẹ̀ wá jìnnà kókò yọ nígbà tẹ́mi fúnra mi gan ti wà nínú union tí mo ti ń ṣakọ nínú union kókò tiẹ̀ lọ yọ kó lọ́jọ́ orí ara ẹ̀ sísìn kókò yọ wò kó wo ìgbà táwa wà nínú union táwa ń kọ́ṣẹ́ union lọ́wọ́ táwa ń pa àwọn kàndákàn táwa nínú union táwa ń bẹ̀ òun gbowó oúnjẹ inú ilé dádì ẹ̀ lọ́wọ́ ni kó lọ yọ kó yọ 20 years kó yọ bí i 24 years kó lọ́jọ́ orí ara ẹ̀ ń sìn àbí kó lọ 2002 2001 bí i 23 years kó lọ́jọ́ orí ara ẹ̀ káwé tó fẹ́ kú kó omi tó ń wà gbà náà so oníkálukú ní level oníkálukú dẹ̀ mọ̀ tó lè wí àti tó lè sọ oníkálukú mọ̀ tó lè wí àti tó lè sọ ṣùgbọ́n kò dákẹ́ ó wá mọ̀kọ́ tó yẹ kí n jáde jẹ́ kí n là kó yé yàrá yẹn wọ́n á rí i pé ìròmí tó ń jó onílù ẹ̀ wà lábẹ́ omi ni jẹ́ kí n pè ẹ̀ fún yín mo ń bọ̀ nítorí dúkẹ́ mo sọ̀rọ̀ lọ wóbí ẹ wo fídíò yìí dára ségò ló wà ń bí ségò dẹ̀ wọnú ọ́fíìsì lọ ségò ń wọnú ọ́fíìsì lọ ṣe ti rí òun fún ara ẹ̀ ń bẹ̀ ẹ ti rí wọn bẹ̀ ókè ohun tó wá jẹ́ kí n dá ẹ lóhùn yẹn mo wá rí i pé ókè gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí tó ń fi Olúọmọ pa tó ń yàkàyàkà Olúọmọ yìí ségò náà mọ̀ sí wọ́n mọ̀ ń pa ẹ̀ torí pé ọmọ yẹn sọ ọmọ yẹn kéré gan sínú ẹ tèmi lè dá lóhùn ó kéré gan sínú ẹ tèmi lè dá lóhùn ó kéré gan yàrá ni ó kéré gan ẹni ọ̀rọ̀ èèyàn tó ń ọmọ ọdún mélòó ló wà nígbà tí Wàsíù Àyìndé ti ń kọrin tí Wàsíù Àyìndé ọmọ ọdún mélòó ló wà nígbà tí Wàsíù Àyìndé bẹ̀rẹ̀ rẹ́kọ̀dù tírù yẹn máa jáde kó máa fọwọ́ lálẹ̀ fún Àyìndé kó máa fọwọ́ lálẹ̀ fún Wàsíù Àyìndé olórí oko màṣá kírù yẹn máa fọwọ́ lálẹ̀ fún Wàsíù Àyìndé pé ẹ lọ dákẹ́ ẹ má dasọ kò sẹ́ńtẹ́nu ẹ gbà nínú gbogbo ọmọ ògbóró àti union lápapọ̀ àti yé látòkè délẹ̀ tó máa sọ pé kí Wàsíù Àyìndé gbẹnu sọ̀hún nínú union àbí tó wà ní kí ta ló ń control team Lagos ta ló ga team Lagos ta ló kó team Lagos lé lọ́wọ́ tọmọ kékeré kan máa wá jáde tó máa yẹ̀yẹ́ Wàsíù Àyìndé tẹ́yìn àgbà awo tẹ̀dẹ̀ wà bẹ̀ tẹ̀dẹ̀ lè fà sẹ́yìn kẹsàn-án pé dákẹ́ ẹnu ẹ lọ́kọ́rọ̀ ẹ jẹ padà àwọn òkè bóyá kò ń bẹ́ ṣe ni ó jáde ó bẹ̀rẹ̀ sí ní Olúọmọ pa kò ṣe fídíò kan kò ṣe fídíò méjì ló ṣe Olúọmọ ẹnì kankan ò pé kẹpẹ sákèsì pé dákẹ́ ẹnu ẹ ó kéré sí nǹkan tó ń lọ yẹn ó wá padà wá kọlu bá bu àyà ó tún wá padà wá ó kò mímí náà mẹ́nu ni gbà wọ́n wá pé bó ni yàrá yìí ti ń bẹ́ wá ta ló mọ yàrá yìí rí ta ló ní yàrá yìí ìjọ òlélẹ̀ ta ló mọ eléyìí ta ló mọ kòrò ta lè yàrá òlélẹ̀ yìí mo wá rí pé ségò wá ń bọ̀ ní state council jẹ́ tí ségò fẹ́ wọ state council ó tẹ̀lé ségò wọnú ọ́fíìsì lọ mo wá rí pé so wọ́n fẹ́ lò ẹni pé jáde sọ̀rọ̀ sí anybody yeah you are bàtí mo ti wá rí pé ókè okùn ẹ olókùn dì oníbi tó ti ń bọ̀ wá mo ṣe wá mọ̀ pé èsì ọ̀rọ̀ yẹ fún ẹ ìwọ wá kọ́ lè sí ọ̀rọ̀ yẹ fún àwọn tó bá ń rún ẹ la máa fún lésì la máa dá lóhùn igi tógi ọ̀pẹ tọ́pẹ̀ àwọn tó bá ń rún ẹ máa dá wọn lóhùn padà ẹ gbọ́ ẹ máa lẹ́ bèrè tó bẹ́ẹ̀ tẹ́ bá wá bẹ́ẹ̀ Ọlọ́run bá ń gbọ́ mo fọlọ́run búra
màá tọwọ́ bọnú national union màá tọwọ́ bọ̀ di national union màá wọnú ọ́fíìsì màá tọwọ́ bọ̀ bẹ̀ màá gbọ́ ogun tó wà bẹ́ẹ̀ jáde màá wọnú anything màá da gàrí Ọlọ́run màá da yẹ̀pẹ̀ sínú gàrí anybody màá fọ́ anything lójú wo fọlọ́run búra màá fọ́ anything lójú màá fọ́ ogun ẹ̀ gbogbo ayé máa tọ́jú bọ̀ anybody máa wọnú union ìgboro máa wọ̀ wo gbogbo ayé máa tọ́jú bọ̀ pépà máa gbé yín time to time máa gbé yín lójoojúmọ́ máa tú ọwọ́ yín máa wọnú union wo máa tú oúnjẹ yín máa tú jáde máa fọwọ́ tẹ́ báyìí wo máa sọ́dà bàṣà èmi kọ́ṣẹ́ yẹn mo mọ̀ dáadáa mo dẹ̀ mọ̀ ń pa ẹ̀gàn ẹ̀yin o kò yé máa gbé géèmù wá máa gbé oríṣiríṣi ọmọ máa gbé géèmù wá fún yín máa play géèmù fún yín ìdí yín á gbóná ọmọ ìdí ọ̀gá yín gan máa gbóná máa gbé yín sáré gan máa gbé union sá máa gbé sákù yẹn máa gbé sáré gan Ọlọ́run tẹ́ bá dọ̀ pé bóyá mi ò lè ṣe máa gbé yín sáré gan máa tọwọ́ bọ̀ lójú gan ìjọba máa tọ́jú bọ̀ gbogbo ayé máa tọ́jú bọ̀ Nàìjíríà máa tọ́jú bọ̀ gbogbo Èkó máa tọ́jú bọ̀ máa jẹ́ kó mọ̀ nǹkan tó dúnú fèrè tẹ́ bá ta sí mi Ọlọ́run tẹ́ bá ta sí mi nínú union máa tọwọ́ bọnú state council yẹn máa tọwọ́ bọnú máa fà jáde máa fa gbogbo nǹkan tó ń dún nù bẹ̀ jáde gbogbo èèyàn máa rí ayé máa rí everything máa rí máa fẹ́ anything lójú máa fẹ́ dànù máa sọ́ di yam scatter máa wo Ọlọ́run yàrá yẹn ń sọ̀rọ̀ ẹ̀yin lẹ́ ń tì lẹ́yìn ẹ̀yin lẹ́ ń gbé lẹ́yìn mo tún wá rí pé nígbà tí Ṣẹ́gun gòkè gan ọmọdé tó pa ìwọ ń bẹ ìwọ fi Wasiu Ayinde pa ìwọ folú ọmọ pa ìwọ sọ̀sọ̀kúsọ mi ìrún ẹ̀ṣẹ̀ mi ìmọ̀ ẹ̀rí èmi kọ́ mo rún ẹ padà ó tún wá tẹ̀lé yín wọ ọ́fíìsì lọ mo ní òkè ṣé géèmù tẹ́ ń gbá rẹ̀ ẹ̀yin lẹ́wà ń bẹ̀ ẹ̀yin lẹ́wà ń bẹ̀ nínú bẹ̀ ẹ máa lè bèrè tó bẹ́ẹ̀ mo fi Ọlọ́run búra ẹ máa lè bèrè tó bẹ́ẹ̀ wàláì ẹ máa lè bèrè tó bẹ́ẹ̀ tí n bá tọwọ́ bọ̀ tábàjọ bẹ̀ ẹ jẹ́ kí géèmù bẹ̀rẹ̀ Ọlọ́run wàláì tààlà bíyà yín rè kò sóńtọ̀ mi Ọlọ́run mo fọlọ́run búra ẹlẹ́yìn tó lè sọ mi pé máa bọ̀ lẹ́kọ̀ọ́ kò sóńtọ̀ tọmọ náà bá wà kó jáde kó ní máa bọ̀ lẹ́kọ̀ọ́ èmi ẹ gbọ́ ẹ jẹ́ kó tiẹ̀ máa sọ fún àwọn wèrè yìí ẹ máa jẹ́ kó máa pàtó fún àwọn ọmọ yìí ṣé mi wà nú èèyàn tó máa sọ fún pé máa bọ̀ lẹ́kọ̀ọ́ máa rìn lẹ́kọ̀ọ́ kò sóńtọ̀ kò sọmọ náà Ọlọ́run kò sọmọ náà gbogbo ẹnu ni mo fi sọ tó máa sọ fún mi pé máa bọ̀ lẹ́kọ̀ọ́ tó bá dé Ìkàràgídá tó bá dé Èsòbè tó bá dé ọmọ máa ní ó jẹ́ mi ní o wàhálà àwọn tèmi kan máa jẹ́ mi ní o so àwọn tèmi kan máa jẹ́ mi ní o tó bá dé ọmọ wá dérè máa rí wo ọmọ ṣé union ti wá di pàǹsára tó wá ọmọ wo ìjọ wo náà tiẹ̀ mú dé ọmọ wo náà mú dé ìjọ wo náà mú dé náà tó mú dé sínú ìjọ wo tẹ́nìkan béèrè tẹ́nìkan jẹ sàrà tẹ́nìkan sọ tẹ́nìkan jẹ sàrà ìjọ wo náà mú dé náà níjọ wo ló dé náà tọkọ̀ déédéé lọ fi branch chairman ta lọ rẹ lọ́fẹ̀ẹ́ ló fò tọ́dẹ̀ tún lọ fún yàn ní zonal chairman láì ṣe láì mọ̀ ń bẹ̀ nínú sọ̀lọ̀ táwọn ọmọ sọ̀rọ̀ dẹ̀ wà ń bẹ̀ tọ́wọ́ tí ì rí nǹkan jẹ tó ń kanra lọ́wọ́ Olúọmọ yìí náà dẹ̀ ló mú ẹni yìí jáde Olúọmọ ló kọ̀ mọ́mọ́ o wá márúwá rí o wọ kadà rí o wá mọ́tò rí o ṣe kankan rí Olúọmọ Àyìndé Músílì ọmọ Akínsànyà yìí ló kọ̀ déédéé fà ẹ yọ ó kọ̀ fà ẹ yọ pé gbà ẹ bá mi fọ́mọ yìí ló ń jẹ irú ẹni yẹn ló wá ń jáde lénìí ló ń ṣépè fún Àyìndé Músílì ọmọ Akínsànyà ló ń sọ̀rọ̀ ẹ̀dẹ̀ wá ń bẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lè fa kẹsàn pé ọ̀gbẹ́ni ibi tó ń lọ yẹn ó kéré sí ibi tó ń lọ yẹn ó kéré sí so definitely ẹni kẹ́nìbọ̀dì kò bọ́ta kó sọ̀rọ̀ àwọn ń bínú àwọn wo ló ń bínú ta ló ń bínú Olúọmọ ẹni tó bá ń bínú ẹ jáde kárí yìí ṣe fídíò kárí ẹ sọ pé ò ń bínú pé Olúọmọ àwọn ò lè lọ president yẹn sọ pé ò ń bínú jáde tó yà tí
wọ́n bá tiẹ̀ wá sọ pé irú ẹran kó wo ló máa kan nípa ìmọ̀ràn gbé wá ni tẹ́ bá tiẹ̀ máa gbé èèyàn jáde kó wá sọ̀rọ̀ ẹgbẹ́ ẹni tẹ́nu ẹ̀ dá ṣáká tó lè sọ̀rọ̀ wá ẹgbẹ́ speaker gidi wá tó lè fún mi ní topic tó lè sọ̀rọ̀ tí mo lè bá ṣe competition kò ṣe irú gbìn yìí tẹ́nu ẹ̀ ò gbó yìí tí ò mọ̀rọ̀ sọ yìí tẹ́nu ò tí ì já lẹ́nu ọmú tí ò mọyàn oṣù mẹ́sàn-án pé ní wọ́n máa ní kó jáde sọ̀rọ̀ sí mi ẹni tí ò mọyàn oṣù mẹ́sàn-án pé ní wọ́n máa ní kó jáde kó wá sọ̀rọ̀ ọmọ tó ṣégbò wọ ọ́fíìsì lọ ó tẹ̀lé ṣégbò wọnú ọ́fíìsì ọmọ tó yẹ kó lè padà pé ìwọ mi ìran iṣẹ́ mi ìmọ̀ ẹ́ rí ẹgbẹ́ ń bígbo níbo síbo ọ̀dàgé mo wo mi ní tí blọ́ọ̀kì ẹnìkan sọ mi ìfẹ́ wo mi ní dárúkọ ẹ síta ìwọlé mi fẹnu ya map nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹni tó bá sọ pé irú àwọn fẹnu ya map wàláhì ọmọdé ló ń ṣe kò mọ nǹkan kan ni lọ bèèrè lọ àwọn dádì yín bóyá yín tẹ́ ṣẹ̀ṣẹ̀ lájú níyẹ 2020 bíá 2020 àbí 2022 àbí 2021 àbí bóyá yín ọmọ tẹ́ ṣẹ̀ṣẹ̀ lájú yẹn àbí tẹ́ ṣẹ̀ṣẹ̀ jáde tó ṣẹ̀ṣẹ̀ ń gé yín tẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gígé bóyá yẹn lè ń fò jáde ẹ̀yin yẹn lè ń pera yín níbà kan ẹ lọ bèèrè àwọn bàbá yín àwọn dádì yín tó wà ní ìgboro òun ní kẹ́ lọ bèèrè oromọdì yóò máa ṣá ìyálà ìyá ẹ ló máa wòdì Ọlọ́run ìyálà ìyá ẹ ló máa wòdì bí gbogbo Èkó ṣe tó àwọn tó ń gé wọn mọra wọn àwọn tó ń gé wọn mọra wọn àwọn tó dẹ̀ ń gé ní tipẹ́tipẹ́ wọn mọra wọn ẹ̀yin wọn tẹ ẹ̀ṣẹ̀ bá ń lajú sìn ẹ gbọ́ tán ẹ jẹ́ kó sọ̀rọ̀ fún yín tí pé wọkọ̀ bẹ́ẹ̀ àwọn kọjá tí wọ́n máa bẹ́ẹ̀ tàbí máa fi kọ́rọ̀ sọ àbí mi kọjá tí wọ́n máa sọ pé máa bọ̀ ní kòkò ní da fún yàrá ya ẹ̀ ò ní sórí ire papọ̀ ẹ̀ ní jẹ́yàn Ọlọ́run tá bá bẹ̀rẹ̀ tá bá jẹ́ ká bẹ̀rẹ̀ géèmù yẹn gangan tí géèmù yẹn bá bẹ̀rẹ̀ tó bá start ọmọ ẹ̀yin wo tá bá tún nǹkan tó wà ní union jáde sí anybody ó máa affect anybody ó máa affect anybody ó máa affect anybody Ọlọ́run ni mo fi búra ó máa affect anybody ó máa kọjá abẹ́ ìwọ tó ń tẹ́lẹ̀ jẹ́ di ayé ẹ̀ máa bàjẹ́ ó máa ṣòfò ọwọ́ tó fi ń tẹ́ ò ní fi ṣe ohun re kì í sọ fẹ́ sọ kì í wọ̀ fọwọ́ mọ́ nígbà kì í rí ìdíjókòó ò ní sinmi láyé ẹ̀ Ọlọ́run máa ba tiẹ̀ jẹ́ ni bó ṣe tẹ́lẹ̀ jẹ́ di yẹn ayé àtọ̀nà ẹ̀ máa bàjẹ́ mo ń bọ̀ wá blọ́ọ̀kù ẹ̀ yín kẹ́ ọ̀ bí yín re ìwọ tó bá mọ̀ pé ókè ìwọ gangan mi ìfẹ́ yìí nù mẹ́ ọ̀hún ọ̀gá yín ni kó jáde kó sọ fún mi pé ó tó bẹ́ẹ̀ mo mọ̀ ẹ̀wọ̀n tó máa sọ̀rọ̀ tó bá yẹ kó tó bá sọ̀rọ̀ lé ní pé ó tó bẹ́ẹ̀ máa ra tíkẹ́ẹ̀tì níjọ́ kejì máa fò wálé tí bá rí pé ẹ̀yin múgùn lẹ́ ń sọ̀rọ̀ bá rí pé ẹ̀yin ìṣẹ́pẹ́pẹ́ lẹ́ ń sọ̀rọ̀ mi ní máa kọ̀ wò pé àwọn yẹn máa rò pé ẹ̀yin yẹn mẹ́nu ẹ̀ lè àwọn tó gbé àwọn mo mọ̀ wọn ẹ bá mi tẹ love and like kò ní da fún yàrá yàrá wòlé àwọn ọ̀gá yín ó láwọn tó yẹ pé wọ́n lè sọ pé tó bá sọ̀rọ̀ lẹ́yìn tó bá tẹ fóònù tó bá kó tan kámẹ́rà kó kọ sọ pé Legacy irọ́ ni sẹ́ ó yá máa bọ̀ ń lé òtó bẹ́ẹ̀ jẹ́ ká fegun kegun tí n bá ra tíkẹ́ẹ̀tì láàrin ọ̀sẹ̀ kan ẹ̀ tí n bá wálé ẹ̀ tèmi lọ́mọ àlè àyèrè kí náà ṣe ìlú òyìnbó náà ló wà àbí tó dúpọ̀ àgbà ká mú sí ìlú òyìnbó eré wo ló fẹ́ ṣe tó kọjá bẹ́ẹ̀ tó kọ ẹ wà tá bá tọwọ́ bọnú union tí bá tọwọ́ bọnú union fún yín tí bá tọwọ́ bọnú union fún yín mo fi Ọlọ́run búra nǹkan máa ṣẹlẹ̀ a máa da ẹ̀pẹ̀ sínú ẹ̀ anybody ò ní jẹ nǹkan kan anybody ò ní rí nǹkan kan jẹ rárá gbogbo ẹ̀ máa fọ́ lójú a máa tọwọ́ bọ union a máa tọwọ́ bọ fún union a máa tọwọ́ bọ di union a máa tọwọ́ bọ anything union a máa wọnú union a máa tọwọ́ bọ máa tọwọ́ bọ nú ẹ̀ máa tọwọ́ bọ anything gbogbo ayé máa wò pé kí ló ń ṣẹlẹ̀ ń bí everybody máa ní interest ìjọba máa ní interest gbogbo ìlú máa ní interest
gbogbo ayé máa ní interest ìwọ tó ṣì ń gbé nǹkan lọ ẹ o àrí kò ní rí nǹkan gbé lọ mọ́ wàá rí kò ní rí nǹkan mọ́ wàá rí bẹ́ẹ̀ tí máa fọ́ lójú wàá rí bẹ́ẹ̀ tí máa fọ́ lójú ẹni tí máa fọ́ dànù ẹni tí máa fọ́ dàgbé mo fi Ọlọ́run bá búra wàláì tàláì wàláì ẹni tí máa fọ́ dàgbé gbogbo àwọn tó yí internet rẹ̀ tàbí àwọn tó ń tẹ kíní ẹ̀ mú bọ̀ á blọ́ọ̀kì yín máa dì í lọ́wọ́ mú mi tí ráyè sìn máa dì í lọ́wọ́ máa blọ́ọ̀kì yálà ìyá ẹ̀ máa blọ́ọ̀kì máa fọ́ ojú ìyá ẹ̀ èmi àti kéré gbèyàn ò ní ọ̀kan tájọ fẹ́ sọ mo ti rí pé èèyàn ló wà nídìí olóró fi ń ké kò dẹ̀ níjọ pay anybody nìkan tó wà nílẹ̀ yìí tó bá bẹ̀rẹ̀ ẹ máa lẹ́ẹ̀bẹ̀rẹ̀ tó bẹ́ẹ̀ o. ẹ máa lẹ́ẹ̀bẹ̀rẹ̀ tó bẹ́ẹ̀ a blọ́ọ̀kì yàrá yá ẹ ìwọ máa wọrí ìwọ sì máa gbádùn máa fò ń bẹ̀ kó máa fò bẹ́ẹ̀ kó máa fò ń bẹ̀ tẹ́tẹ́ ọkọ̀ dìyà ẹ lọ́wọ́ mú náà ẹ dìyà ẹ lọ́wọ́ mú ọ̀rọ̀ àbàtì yàrá yá ẹ jẹ́ ọkọ̀ kú ń bẹ̀ náà géèmù tó wà nílẹ̀ tó bá bẹ̀rẹ̀ ẹ ní wò tán Ọlọ́run jẹ́jẹ́ la jókòó mo lè post nǹkan tó bá wù mí sórí péjì mi ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ ẹ̀yin lẹ wá bẹ̀rẹ̀ ẹ wá gbé èèyàn jáde ẹni kó lọ bá mi mo wá dúró pé ta ló ní yàrá yìí ta ló ń tì ẹ́ lẹ́yìn àwọn wo ló ń tì ẹ́ lẹ́yìn ló sọ fún ẹ pé níṣó ta ló ń gba ẹ́ǹdì níbo ló ti wá mo rò pé kàn lórí sọ̀rọ̀ ni wèrè lélẹ́yìí ta ló mú eléyìí rí. Eré lẹ máa pè o Ọlọ́run eré lẹ máa pè eré lẹ máa pè mélòó nu yín lọ gá mi nínú union yẹn gan àbí ẹ̀yin tó pọ̀ tẹ́ wá jẹ sàrà mélòó nu yín tó wà ń bẹ̀ lójọ́ gá mi nínú union yẹn mélòó lọ gá mi nínú yín but not how far how well ni mélòó lọ gá mi nínú yín gangan ẹ jẹ́ ká mú ẹ̀ ti sẹ́gbẹ́ kan kò tí ìyá mi tí ní láti wá lo strength máa ṣe analysis fún yín àyà yín ajá ìlú abáyìn bí mo ṣe bẹ̀rẹ̀ yìí bí mo ṣe sọ ìyẹn kan máa rò pé bí eré ni o ẹ kan máa rò pé eré ni o pé ó sì hàn kan ẹnu ni tá bá bẹ̀rẹ̀ sínú géèmù yẹn tán àwọn ọ̀gá yín ló máa sọ tí géèmù yẹn bá bẹ̀rẹ̀ tán bá fẹ́ gbá géèmù yẹn ṣé union yìí Ọlọ́run tá bá tọwọ́ bọ̀ tán máa tọwọ́ bọ̀ nú state council yẹn máa tọwọ́ bọ̀ nú ibẹ̀ máa wọnú ilé máa wọlé máa jáde máa wọlé máa jáde máa kó gbó fún tẹ̀dọ̀ tó wà ń bẹ̀ máa kó jáde gbogbo ayé máa rí máa fẹ́ union yẹn lójú báyìí sí gbogbo ayé máa da ìwọ tó yí ń jẹun tó yí ń yóò kíní kan máa tọwọ́ bọ̀ máa fọ́ lójú máa fọ́ lójú gan máa tọwọ́ bọ̀ gan ẹ má jẹ́ fẹ́ dín yín síta o mi ò tí ì rẹ́dí àti fẹ́ dín yín síta mi ìdẹ̀ rẹ́dí àti bá anybody mo kàn fún yín wọ́n ní kò sí géèmù tẹ́ fẹ́ gbá wá nínú union tẹ́mi ò ní gbá padà fún yín tẹ́ bá lọ tọwọ́ bọ̀ mí lẹ́nu lásán tẹ́ bá lọ sówó agbéjẹmọ́wọ́ tẹ́ bá jẹ́ kí fíìmù yẹn bẹ̀rẹ̀ ẹnì kọ́kọ́ ò dì mí lọ́wọ́ mú o mo kàn lo discretion orí mi ni mò ń lò mo kàn gbọ́ pé ẹ jẹ́ ká dúró in one love ẹ jẹ́ ká dúró in one peace àbí kí ni mo ń preach bọ̀ láti ilẹ̀ pé inú kòtò kan náà làgbo yẹn ti ń mú mi ẹ jẹ́ kí peace wà ẹ jẹ́ ká dúró ẹ jẹ́ ká wà so káwọn ọmọ kan máa jáde kọ́ máa fẹ́ nìkan pa kẹ́ má lè kọ́ṣọ̀ wọn pé dákẹ́ ọmọ kan tó bá jáde tó bá lọ sọ̀rọ̀ lórí social media mi ràn yín iṣẹ́ o òyìn lẹ́ sọ̀rọ̀ wèrè ọmọ wèrè wo ló sọ̀sọ́kùsọ ẹ dákẹ́ yín àṣẹ wàá sọ Àyìndé kéré nú ayé ni ṣé wàá sọ Àyìndé kéré ẹnu wàá sọ Àyìndé ò tọrọ nínú team Lagos ni àbẹ́nu wàá sọ Àyìndé ò tọrọ nínú union àbí kò lẹ́nu láti dá sí gbòòrò
kọ́mọ kan wá jáde kó máa fi Wasiu Ayinde wọlé kó ní máa sọ pé kí Wasiu Ayinde di máìkì ẹ̀ mú ẹ̀ẹ́dẹ̀ lè fọ́mọ ẹ̀ lé ẹ̀ẹ́dẹ̀ lè fa ní kọ̀ọ̀kan pé kó jẹ́ padà kọ́mọ kan wá jáde ọmọ tó yẹ pé Oluomo ló ń bọ Oluomo ló ń fún lóúnjẹ tó jẹ láyé ẹ̀ kò wá márúwá rí kò wọ ọ̀kadà rí kò wá kẹ̀kẹ́ rí kò wá mọ́tò rí Oluomo ní kó lọ ṣe a whole branch chairman Oluomo tún ní kó lọ fún ní zona olórí burúkú ọmọ kan wá jáde lẹ́ni ó wá ń fẹ́ máa fi Oluomo yẹn pa àyìn ayé àṣebáyé ṣe rí náà nìyẹn ni kò gun márúwá kò wá kẹ̀kẹ́ kò wọ ọ̀kadà kò wá mọ́tò rí wọ́n dẹ̀ lọ fún lóúnjẹ wèrè wá jáde lẹ́nìkan jẹ sàrà níṣẹ́ tí ò mọ̀ ń pa ẹ̀ tó Oluomo Aijebe Emasare ló mú wá ló fi compensate ẹ̀ ọmọ yẹn wá jáde lẹ́ni ó ń bú Oluomo ó fo Oluomo pa ẹ̀yin dẹ̀ wá bẹ̀ ṣé bẹ́ẹ̀ náà Oluomo ṣe worst tó nínú union ni àṣé bẹ́ẹ̀ náà Oluomo ṣe ṣẹ̀yìn tó ni ṣé bẹ́ẹ̀ náà ni Oluomo ò dá rárá tó ni àṣé bẹ́ẹ̀ náà Oluomo ṣe condemn tó ni àṣé bẹ́ẹ̀ náà Oluomo ṣe máa dìgbà àkólé ṣá ṣé bẹ́ẹ̀ náà Oluomo ṣe máa dìgbà àkólé fáwọn ọmọ kéékèèké kan tí ò tiẹ̀ tó nǹkan kan kọ́mọ kéékèèké kan wá jáde kábàlẹ̀ sọ pé gbẹ́nu yẹn sọ̀rọ̀ ò tó bẹ́ẹ̀ kó dẹ̀ ṣe fídíò kìíní kó ṣe fídíò kejì kó ṣe fídíò kẹta kẹ́dẹ̀ máa wò ó ràn ìjọba tí wọ́n ń wọnú ọ́fíìsì àwọn tó tiẹ̀ já àwọn kìtìkàǹkò wọ́n wà ń sálẹ̀ àwọn Oluomo yẹn tí wọ́n ń tẹ̀lé yín gun ó tí wọ́n ń tẹ̀lé yín gun inú ọ́fíìsì ségò lọ àádọ́dọ̀ wà bẹ̀rẹ̀ padà ń tì ẹ́ ń gbọ́dọ̀ tí wọ́n ta ló mú ẹ rí máa kókó sẹ́yìn ọmọ yẹn tí wọ́n wà ó tí wọ́n ń gara lẹ́yìn ségò nínú ọ́fíìsì bẹ́ẹ̀ nǹkan tó bí mi nú jù láyé nìyẹn pé ẹgbẹ́ ń bí gbo lọ́mọ yàrá yẹn ẹ jẹ́ ká gbé wá sílẹ̀ akẹ́kọ̀ọ́ gbé wá sí sẹ́ǹsì wa lórí wa akọ̀tẹ̀ gbé wá sórí wa lọ́sán kí irú ọmọ kékeré yẹn kó kọ̀ déédéé fò sókè kó dẹ̀ fò jáde kó máa ṣépè fún Oluomo kó máa bú Oluomo kó máa fo Oluomo wọ́lẹ̀ àkílò Oluomo gbàǹgbà ẹ̀ kí ló Oluomo rà nígbà ẹ̀ kí ló Oluomo ṣe fún ẹni tó fún ẹ lóúnjẹ ẹni tó fún ẹ lóúnjẹ ẹni tó mú ẹ wá jẹun ẹni tó fún ẹ tó ní kó lọ fún ẹ lóyè ẹni tó ní kó lọ fún ẹ lóúnjẹ tó fóúnjẹ sí ẹ lẹ́nu tó sọ ẹ́ dèèyàn tí wọn náà jókòó sínú mọ́tò ìwọ tó ń fẹsẹ̀ iṣẹ́ kí ló ń ṣe iṣẹ́ kí ló ń ṣe náà iṣẹ́ kí ni iṣẹ́ ẹ tí wọn náà wá ń gun mọ́tò tí wọn náà wá ń yọ Oluomo ló fún ẹ lóúnjẹ Oluomo yẹn ni wọ́n wá jáde lẹ́nu Oluomo yẹn ni wọ́n wá jáde ló wá fi Oluomo yẹn ló wá fi ẹnu àbùkù kan Oluomo ló ń ṣépè fún Oluomo ìwọ ń ṣépè fún Oluomo wọ́n á wò pé ta ń gbólọ́mọ yìí tí ta ló ń fọmọ yìí ní liver gbólọ́mọ yìí tí wá ó wá tún jáde ó ń sọ̀rọ̀ pé lẹ́gẹ́sì yẹn ìwọ ń bèbè ìyá èmi ìwọ èmi ni ìwọ ń bá wí ìwọ yáríyàn yárò tó kù bá kù tí lè bá ṣútọ̀ ọmọ mi bá gbá ẹ létí látẹ̀yìn ò níwẹ̀yìn wò lẹ́ẹ̀mejì ìyẹn ni wọ́n sọ̀rọ̀ sí mi mo tiẹ̀ wá wò pé bóyá ó tiẹ̀ jìnnà sí yín gan bóyá ẹ̀ tiẹ̀ mọ́ rí bóyá ẹnu ẹ̀ kàn ń yọ̀ ni mo tún wá rí ó wọṣọ union báyìí ó tẹ̀lé ségò gùnkè ó tẹ̀lé ségò gùnkè ni lọ sínú ọ́fíìsì ń bẹ̀ tó tún ń ṣakọ ibẹ̀ mo ti wá rí pé ókè ìwọ kọ́ ọrùn ẹ wá ni ẹ dárúkọ ẹnìkan nínú gbogbo tíìmù Oluomo tó ti ever sọ̀rọ̀ sí ségò ẹ bá mẹ́nìkan wá tó ti dárúkọ ségò báyìí tó bú ségò àbí tó ṣépè fún ségò àbí tó sọ̀rọ̀ sí ségò àbí tó wọ́ ségò lẹ̀ ẹ bá mẹ́nìkan wá ẹ wá sọ fún èmi pé ṣé mi fúnra mi gangan mo ti ever àwọn àǹdè sọ̀rọ̀ ségò rí àbí bú ségò àbí ta sí ségò gbogbo àwọn déédé wá jáde wọ́n dẹ̀ ń fo Oluomo pa ségò ò dẹ̀ jáde ségò ti sọ̀rọ̀ bí ẹ̀mẹ́ta lórí social media yìí
Sego de eba sọ pé ẹni ọmọ kan tó bá jáde tó bá lọ búyàn tó bá lọ sọ̀rọ̀ kan wàhálà tí ẹni o lo máa dá gbé lo máa dá ran mi ìran ẹ ń ṣe nǹkan tí Sego sọ Ọlọ́run bá ń gbọ́ táwọn tí yóò bá tijú àti fi Oluomo wọlẹ̀ tẹ́yìn ò dẹ̀ lè caution wọn agbọn ní tijú àti fi Sego wọlẹ̀ àwọ̀ ń wọ̀kú wọ̀ àwọ̀ ń wọ̀kú wọ̀ àwọ̀ kọjá bó ṣe àwọ̀ kọjá be careful ara yín máa kọ́ ẹ gbàgbé Ọlọ́run legacy mo ò fọ́nbù mo fi Ọlọ́run bá búra tá bá jókòó ti màtá yín ìjọba yẹn ẹ ní rí ṣe mo fi Ọlọ́run búra tó bá dàbí irọ́ ẹjá ká máa ẹgbẹ́ speaker yín jáde ẹgbẹ́ speaker tó máa sọ̀rọ̀ fún yín jáde kó wá bá mi ṣe competition ẹgbẹ́ speaker tó máa jáde tó máa sọ̀rọ̀ union tó gbó lẹ́nu mi ìfẹ́ adatọ́ o ẹni tó gbó lẹ́nu tó máa sọ̀rọ̀ union ó yẹ gbé jáde ká wá bẹ̀rẹ̀ àtú gbogbo òdì yín jáde Ọlọ́run gbogbo pépà wọn máa gbé yín lójoojúmọ́ ìjọba má jẹ́ ń já yín tán tí bá tọ́ bọ union tán tí bá tọ́ bọ union yẹn má iṣẹ́ tí mo mọ̀ tó yé mi tí mo mọ̀ àpàdé àlù díẹ̀ òjé tó já fọ́jú ló jọ̀pá ọwọ́ ẹ̀ mo ti rí Sego ti jáde bí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti sọ tó ti àdírẹ́sì gbogbo public Sego tí ìfijọ́ kan sọ̀rọ̀ pé mi ìran yín Sáyìndé Musili ọmọ Akínsọ́yà kẹ́ máa lọ fi pa àbí kẹ́ lọ máa bu àbí kẹ́ máa fi wọlẹ̀ ọmọ tó bá dánrú ẹ̀ wò kọ́níkàlùkù sàgbéjẹ́ mọ́wọ́ kó dúró tẹ́ntínẹ́ nìkan tó jáde wá nínú ilé Oluomo nínú tíìmù Oluomo tó jáde tó ẹ́fà bu ẹnìkan tó ẹ́fà sọ̀rọ̀ sẹ́nìkan kò sí tó bá tún máa wo post mi tí mo post kó tó di pé ẹbẹ mo ní Sego plus Oluomo ọ̀gá so ẹ̀yin wá dá yọ Oluomo ẹ wá ń dá yọ Sego kú ẹ wá fẹ́ máa fọ Oluomo wọlẹ̀ ẹ sọ di gbàkúlẹ̀ nínú ayé Oluomo kọjá abẹ́ ó wọlẹ̀tì tá bá bẹ̀rẹ̀ géèmù yẹn tán ó máa sú yín Ọlọ́run géèmù tó yé wa ni ṣé báyé gba bọ́ọ̀lù fẹ́lẹ̀lẹ̀ ni bọ́ọ̀lù ẹ̀rọ̀fọ̀ ni tó bá sọ pé géèmù union jù sí mi jù sí ẹ bọ́ọ̀lù fẹ́lẹ̀lẹ̀ ni kò lè yẹ ìyá àṣẹ yìí àwọn kandakanu yín ló máa yé àwọn àgbáwo nu yín ló máa yé tó bá sọ pé union game fẹ́lẹ̀lẹ̀ ni bọ́ọ̀lù náà máa jù sí mi jù sí ẹ ni ọ̀gálẹ̀dẹ̀ ni ọ̀gálẹ̀ ni ọmọṣẹ́ lọ́la ọ̀gálẹ̀ ni ọmọṣẹ́ lọ́la bóyá máa ń wá bóyá máa ń lọ nìyẹn tí ẹ̀kọ́ bá dé tó wá dé ká wá torí pé bóyá kí ló ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ rí bóyá dúró nǹkan tó ti fi Oluomo wọ lórí social media yìí ni tí ò dẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ tí ò dẹ̀ kó wà bẹ́ẹ̀ wọ́n ti pé ta sára fásáwọn náà kí ló dé táwọn ọmọkọ̀ máa jẹ́ táwọn ọmọkọ̀ máa bẹ́ jáde ẹ̀ẹ́dẹ̀ kọ́ṣọ̀ wọn mo wá tún rí ọmọ yẹn lẹ́yìn yín ààbẹ̀ ni mo ti wá fọ́ ọmọ mo fọ́ inú bí mi gan pé ọmọ yàrá yìí lẹ́yìn yín wọ́n ní ọ́fíìsì kò yẹ kó dúró ta gbangba níbo síbo kí ni ráǹkì ẹ̀ ta ló bí ta ni bàbá ẹ̀ níbo ló ti wá kí yẹn wá jáde kó máa fi Wasiu Ayinde pa àwọn ọ̀gá yín kò lè fi Wasiu Ayinde pa tó bá tó bẹ́ẹ̀ kó jáde kó fi Wasiu Ayinde pa kó dárúkọ Wasiu Ayinde pọ̀yọ̀n ó dárúkọ Wasiu Ayinde pọ̀yọ̀n ọmọ jẹ́ fún ọ tó ń tẹ́rẹ́ dì yẹn jẹ́ fún ẹ ní àdúrà tiẹ̀ inú run ní pẹ̀tù ìsúkè ní pòwèwè ó gbọ́ tóbi bá bọ́ sáàlẹ̀ ọjà ṣe máa ń pa jẹ ni ó gbọ́ alákẹ́dù kì í rójú fárí ọmọ tiẹ̀ ìjímèrè kan ò ní rójú ku tiẹ̀ ló sùn láṣẹ gbogbo ojú tó ń wò mí yìí bíi 300 plus yìí bójú ṣe ń wò mí yìí ìwọ tó ń tẹ́rẹ́ dìyẹn ìbànújẹ́ ò ní kó nu ayé ẹ nínú ọdún yìí èyí tí mo sọ ìyá ṣe mọ́ ẹ lára àwíṣe ti fún àfọ̀ṣẹ tọ̀run mi là kọ́ṣẹ́kọ́ṣẹ́ tì lákọ́ṣẹ́ ìdàwé kì í dájọ́ rẹ̀ kó súnà àbátálẹ̀gẹ́ bọ́ bá dànù òrìṣà òkè gbà àbámọ́dá kan kì í dá tiẹ̀ kó má ṣẹ
èyí ẹ̀rí ayé bá wí èrìgì àgbà èyí ẹ̀rí ayé bá wí ẹ̀gbà àwọn àgbà bẹ́ẹ̀ iwájú bá gé ẹran tèrìgì àtẹ́wọ́ gbà bó ṣe ń tẹ́lẹ̀ dìrẹ́dì yẹn ìbànújẹ́ ò ní kó òun ayé òfò lómi ẹ̀fọ́ ṣe òfò ló máa ṣe bó ṣe ń tẹ́lẹ̀ dìrẹ́dì yẹn òfò lómi ẹ̀fọ́ ṣe òfò ló máa ṣe ó máa nínú ọdún yìí ògùn á gbé ẹ̀kọ́ lèṣù èṣù á gbé ẹ̀kọ́ lògùn rédèrèdè báyìí ló máa gbẹ̀yìn ẹ̀ ó ní bí bá ti ṣe òní lọ́nà gbégbà bá ṣe ń bà nínú ọdún tá a wà yìí ìbànújẹ́ nínú ọdún yìí bẹ̀rẹ̀ sí ní bá ẹ sédèsédè kan ò ní sẹ́lẹ̀ arọ́ tilẹ̀kùn kan ò ní tilẹ̀kùn ọjà tó wá sórí platform mi tó wá ń tẹ rẹ́ẹ̀dì ìbànújẹ́ ẹkún ọ̀fọ̀ òṣè bàtà ọ̀fọ̀ bàtà àdánù bàtà wàhálà bàtà ìdààmú náà máa bọ́ sẹ́nu ọ̀nà ẹ tọmọtọmọ ò ní ṣoríire bí mo ṣe wí ẹ bẹ́ẹ̀ ló ṣe máa ṣe bẹ́ẹ̀ iwájú bá gé ẹran tèrìgì àtẹ́wọ́ gbà á ṣe Èdùmàrè á ṣe gbogbo ayé ó kò ní dáa fún ẹ ò ní ṣoríire wàá wá sórí platform mi wàá máa tẹ rẹ́ẹ̀dì ọlọ́run àbàtì yálà ya ẹ̀jẹ̀ ó ní jèrè ó tó bá bí gba ọmọ wàá sunkún wọn àbọ̀ lórí burúkú ni ẹ èmi ò kí fẹ́ ṣépè fún yàn lórí social media ṣùgbọ́n tí mo wí ẹ̀rọ àárọ̀ ọmọ ò ní ṣoríire kí ló wá ṣe ń bí tó bá láì kan tí mo wí fó dánù kó lọ́ ń lọ ẹ tó bá dẹ̀jẹ̀ pé obìnrin ni ẹni ló ń tẹ́rẹ́ dread wo bí ayékọ̀tọ̀ ọkàn ò ní dáa títí kó má sùn ẹ̀jẹ̀ ò ní dáǹdì ẹ̀ àbọ̀ lórí burúkú ni ẹ àwọn olóba yín fà àwọn olóba yín wò tó bá tọ́ mi wá tọ́ àgbákò mi kí n lọ tọ́yàn mi ilẹ̀ ń lọ báyàn ṣùgbọ́n tó bá bá mi bàbá bí ẹ̀ lóògùn àbíkú lọ́wọ́ o gbọmọgbọmọ má gbọmọ dànù lọ́wọ́ ẹ̀ abẹ́ ń ṣe èrè tẹ́lẹ̀tì lọ́dọ̀ wọn ta ni tó bá lákìkọ́ tí mo sọ jápa lórí péjì mi já dànù mo pè ẹ́ ni àbọ̀lọ́ fẹ́ bá ti yín jẹ́ àdé ń pe peace láti ṣojú àdé ń pe peace let there be peace ẹ jẹ́ kí peace wà káwà ní peace káwà ní rẹ̀pọ̀ ẹ má jẹ́ àjà inú ilé kan náà lọ́wọ́ everybody ti jáde ẹ̀yin òde kan dẹ̀ ń fò jáde bí ọ̀pọ̀lọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní tu ẹ ní ṣoríire gbọ́ pàtúwà nìyẹn mo ṣì ń bọ̀ ẹ̀ tí ì rí ọ̀kan wà láìtàláì ṣọ́wárí wọ Wùnmí state council èmi kàn máa sọ fún yín Wùnmí ó ní géèmù tó gbá láyé àgbẹ̀dẹ ó ní géèmù tó gbá láyé ọlọ́run wà ó tún ti ń gbá géèmù yẹn fún ségò náà Wùnmí ò ní lọ rọ́tẹ̀ yìí ìyá ẹ̀ ò ní lọ àwọn state officer míì nǹkan tó ti gbé ṣe nínú ayé ẹ̀ nínú union ọ̀hún tí ì rí ṣe bọ̀ ó ní àwọn géèmù kan tó máa ń gbá ó dẹ̀ ń gbá géèmù yẹn lọ kò sí nǹkan tó ṣẹlẹ̀ ní gbogbo state council yẹn táwọn ò mọ̀ ọlọ́run tí máa bá yín jà ní state council yẹn ó máa sú yín ọmọ màá fi state council yẹn báyìí ẹ bá believe pé bẹ́ẹ̀ tẹ bá believe pé irọ́ ni mò ń pa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ bọ́yẹ tó bá lójú nínú yín tó ní psycho tó ní brain tó lọ́pọ̀ ló máa tèmọ̀ pé ẹ má jà lọ bá wọ̀ bọ́ì ẹ já ẹ ti padà géèmù tá a fẹ́ gbá ẹ géèmù tẹ́ ẹ bá ní win ẹ má gbà sórí géèmù tí mo fẹ́ gbá yìí mo believe pé tí má bá yín ta màá win ní yín bàjẹ́ ọlọ́run pátápátá yìí mo lè fẹ́ lọ pátápátá yìí pé àbúrò ẹ̀jẹ̀ òun union máa ní jápa kó o ń bẹ̀ kọ́kọ́ dúró báyìí ná ṣé bí máa pa ni. ẹ máa sọ owó nǹkan tẹ́ ń gbà ẹ máa sọ ọjà tẹ́ ń tà ẹ máa sọ bí ẹ tí rẹ̀ ẹ máa sọ bí tẹ́ ẹ máa sọ má jẹ́ lọ ọbẹ̀ kò tí ì yà ẹ tí ì wà fún mi ẹ tí ì wà rárá ọjà tí national union ń tà yẹn ọmọ àlójò tó já fọ́jú lójú ọ̀pá owó ẹ̀ tá bá bẹ̀rẹ̀ gbogbo èèyàn máa ní interest gbogbo òlu máa ní interest gbogbo òlu ó máa ní interest gbogbo paper máa ní interest gbogbo everybody máa ní interest wọ́n máa jẹ́ kí gbogbo ayé wọn focus lé lórí ó máa sú yín tí máa bẹ̀rẹ̀ pẹ̀lú yín ó máa sú yín
ṣó ṣì rówó jẹun lọ ó ṣì rówó jẹun ó ṣì lọlé ó ṣì wá mọ́tò ẹ ṣì èmi ni branch chairman èmi ni state officer màá fọ́ gbogbo ẹ̀ lójú màá fọ́ gbogbo ẹ̀ lójú màá dá yẹpẹ sí mo kàn caution yín ni pé ẹ jẹ́ kéde ìjẹ́ first and the last ẹ sọ́wọ́ agbẹ́jẹ́mọ́wọ́ ẹ jókòó èmi ò tí ì rí mo ń retí kẹ́lòmí ṣe fídíò mo fẹ́ kẹ́lòmí ṣe fídíò kó wá bá mi mo fẹ́ kẹ́lòmí ṣe fídíò kó wá Ọlọ́run mo fẹ́ kẹ́lòmí ṣe fídíò wá kí wá mọ̀ nǹkan tí máa sọ mo ń retí ẹlòmí mo mọ̀ kẹ́ máa bẹ́ jáde owó ẹ̀sẹ̀ máa wá dùn kò tí ì dùn sìn mo ò tí ì mọ̀ nǹkan tí mo fẹ́ sọ mi ò tí ì mọ̀ bí tí mo fẹ́ gbé nígbà mo ò tí ì mọ̀ bí tí mo fẹ́ yà sí mo ò tí ì mọ̀ bí tí mo fẹ́ tọwọ́ bọ̀ nínú yín mi ì tí ì mọ̀ bí tí mo fẹ́ gbogbo bí tí mo tọwọ́ bọ̀ áńgù pọ̀ tí máa tọwọ́ bọ̀ mi ì mọ̀ bí tí mo fẹ́ gbà wọlé tí máa gbà wọlé tí máa ti mú yín tí máa bẹ̀rẹ̀ sí ní mú yín lẹ́kàn báyìí gbà tí máa bẹ̀rẹ̀ sí gbà máa jù síjọba bá máa jù bá ó yá gbogbo ayé máa bọ̀ ó yá mo fẹ́ ṣe show fún National Union máa wọnú anybody máa wọnú yín lọ máa wọnú anybody ó máa sú yín máa destroy gbogbo anything máa fọ́ anything lójú tẹ́ bá yẹ ká lọ bẹ̀rẹ̀ bọ̀ tẹ́ bá ti ya gbọ́n tẹ́ mọ̀ ara yín ẹ yá fi mí lẹ̀ sórí ìjókòó ẹ yá fi mí lẹ̀ báyìí pé ta ló lọ tọ́ wèrè yìí ta ló lọ tọ́ bàbá wèrè ta ló lọ tọ́ wọ̀bọ̀ yìí ẹ fi wọ̀bọ̀ yìí lẹ̀ ṣé mo wá bá yín ta ni mo bá jà ta ni mo bú ta ni mo ṣépè fún ta ni mo sọ̀rọ̀ sí tí ó bá ṣe pé à ń pè let there be peace àti Sego àti Oluomo jẹ́ kí ìrọ̀rùn wà president là ń lọ ẹ̀yin dúró níbi tẹ́ bá dúró sí Èkó tẹ́ bá wà ẹ̀dẹ̀ kó mú Oluomo ní Àbújá àwọn wá ń bọ̀ ẹ̀yin wá ń dé wọ́n wá ń fọ Oluomo yẹn pa wọ́n rọ́bìṣì Oluomo inú yín wá ń dùn anybody wá dákẹ́ tẹ́ Oluomo wọ́n á gbọ́ pé ẹ̀yin tẹ́ ń bínú ẹ má bínú ẹ̀yin wo lẹ́ ń bínú ta ló ń bínú sí tani àti tani àti tani wájú tani lọ́dọ̀ tani géèmù yẹn ò tí ì bẹ̀rẹ̀ ṣèbẹ́yìn rẹ̀ ti jáde ṣèbí Sego lórí kó jáde ṣé Sego lórí kó jáde ó yá mú ìwọ kọ́ ni mo fẹ́ bọ̀ tó bá tọmọ yàrá yẹn bá kọ̀ntínú láti jáde máa jáde máa gbà sí fún Ọlọ́run máa gbà sí fún Sego ní expect ẹ̀ lọ́wọ́ mi pé legacy wọn tó yẹ pé àjọ wà ní wọn tó yẹ pé tó yẹ pé olóyà tán bí mo ṣe lóyà tán tí mo ṣe lóyà tán yẹn bẹ́ẹ̀ náà ni mo ṣe máa jáde tán máa bó sí gan máa kó jáde gan máa tó jáde gan máa tọ́ bọ anything lójú ẹ máa ní ẹ̀ bèrè tó bẹ́ẹ̀ Sego náà máa lọ́wọ́ bèrè tó bẹ́ẹ̀ ó fi Ọlọ́run búra Sego máa lọ́wọ́ bèrè tó bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ilẹ̀ ń ti yárò yẹn lẹ́yìn kó máa sọ̀rọ̀ kó máa bú Wasiu Ayinde kó máa bú Oluomo kó máa wá bú mi tó wá ń tẹ̀lé yín lẹ́yìn ẹ wá kọ́ṣùn ẹ̀ Sego ẹ máa lẹ́ẹ̀ bèrè tó bẹ́ẹ̀ Sego ẹ máa lẹ́ẹ̀ bèrè tó bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ni kọ́ mọ ẹ máa bú Wasiu Ayinde Àjàgùnbádé ẹ̀yin lẹ́ni kọ́ mọ yárò ẹ máa bú Wasiu Ayinde kó máa bú Oluomo kó tún máa wá bú mi kó máa ṣépè fún mi ó tún wá ń tẹ̀lé yín gun ó tún wá ń tẹ̀lé yín gun ọ́fíìsì lọ ẹ̀ẹ́dẹ̀ lé padà ṣé ẹ fẹ́ sọ pé gbogbo fídíò tọmọ yẹn ṣe tó fi ń bú Wasiu Ayinde tó fi ń bú Oluomo rí tó fi jáde tó fi rọ́bìṣì mi rí àṣẹ́mi àti yín níjà ni èmi ò mọ̀ pé a níjà ẹ̀ bá ti sọ èmi ò mọ̀ pé a níjà ẹ̀ bá ti sọ ìbúṣẹ mọ́ ń sìn ni wọn kò tí ì dá mi lójú tó ń sìn ẹ jẹ́ kí yàrá yẹn tún fò jáde àbí kẹ́lómi jáde kó wá sọ̀rọ̀ géèmù yẹn máa wá dùn àti ìrẹ́ ni bí ṣe wà ń sìn pé ò tí ìrẹ́ ni bájà báyìí ọ̀rọ̀ tó sì wà nù mí tí ì sọ ọ̀rọ̀ dẹ̀ pọ̀ ńlẹ̀ mo ò tí ì mọ̀ bí tí mo fẹ́ tọ́ ọ́ bọ̀ mi ì tí ì mọ̀ ṣánà tí mo fẹ́ wọ̀ ibi tí mo fẹ́ wọlé sí mi ì tí ì mọ̀ rárá ó dìgbà tẹ́lómi bá jáde tó jáde bẹ́ẹ̀ yes legacy yẹn màá wá gbọ́ ọ̀gẹ́ ok Sego ní kí wọn náà jáde wá ok wọn lọ fẹ́ lò sí tí n bá rí ọmọ yẹn lẹ́yìn Sego mo ò ní sọ̀rọ̀ di sin máa dákẹ́ tí n bá rí ọmọ yẹn lẹ́yìn Sego nínú ọ́fíìsì ń bẹ̀ mi ì ní sọ̀rọ̀ nǹkan kan lórí ọmọ yẹn yàrá ní ọmọ kékeré ni ẹgbẹ́ àbúrò mi kẹta ni àbí kẹrin gan mi ì ní sọ̀rọ̀ máa dákẹ́ ṣùgbọ́n torí pé mo rí lẹ́yìn Sego wọ́n rò pé so abẹ́rẹ́ lókun di àwọn lójú
ẹ gbọ́ ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ ẹ jẹ́ bẹ̀rẹ̀ fíìmù ẹ jẹ́ kí fíìmù yẹn bẹ̀rẹ̀ ẹ má mọ̀ pé ẹ ti gbé ntẹ́mi mọ̀ jẹ wá tẹ́mi bá fẹ́ sọ̀rọ̀ àbí mo ṣáà ti fi hàn yín mo ti fi hàn yín jẹ́ tó ti fi hàn yín lẹ́ẹ̀kan ṣiṣẹ́ alẹ́ tó ń rí iṣẹ́ ẹ mọ̀ ẹ má bọ̀ ẹ tún wò bọ̀ ń da ó ń rè ó tẹ̀lé ségò gòkè ni ó tẹ̀lé ségò gun òkè ó dà ó yá play fún wọn play sún sẹ́yìn padà sún sẹ́yìn ó rè ségò rè ségò ló lọ yìí ségò ló kọjá yẹn ó tẹ̀lé ségò gun òun nìyẹn tó tún ń ṣe báyìí ó tẹ̀lé ségò gun òkè ni ṣẹ́mọ̀ gbàtí mọ́tò dé láti bẹ̀rẹ̀ gbogbo èrò pọ̀ tó wá pàdé ségò nísàlẹ̀ ní state council gbogbo àwọn èèyàn wà nísàlẹ̀ tí ẹ bá lọ wo fídíò yẹn gan ségò tí ó tẹ̀lé ségò gun òkè wá ni níbo síbo lọ́mọ tó ń fi ọ̀rọ̀ Wàsíù Àyìndé pa tó ń fi Wàsíù Àyìndé pa tó ń folú ọmọ pa àṣẹ bó ṣe rí nìyẹn àṣẹ yúlò tẹ́fẹ́ play nìyẹn ṣé bẹ́ẹ̀ fẹ́ gbà nìyẹn ṣé bí géèmù yẹn ṣe bẹ́ẹ̀ fẹ́ kí géèmù yẹn lọ nìyẹn ẹ jẹ́ ìwà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ẹ̀ náà Ọlọ́run ẹnu yìí àwa yìí àṣẹ tọ́lọ́run fún wa yìí pẹ̀lú géèmù tó yé wa yìí tá bá bẹ̀rẹ̀ tí géèmù yẹn bá bẹ̀rẹ̀ tán tá bá fẹnu tẹ̀lé yín ẹ máa débẹ̀ tá bá fẹnu dúró tì tá bá fẹnu bẹ̀rẹ̀ pẹ̀lú yín pé sẹ́ ìjọba yìí a máa mì í àfàìmọ̀kẹ́ rí bẹ̀ dé o Ọlọ́run tá bá tún wá rí bẹ̀ dé àfàìmọ̀kẹ́ gbádùn bẹ̀ Ọlọ́run ẹ̀ ń jẹ́ àmì àbí ẹ̀ ń jẹ́ ẹ̀mí pé kò sí nǹkan ṣọ́mọ̀ ẹ̀ tó bá lọ́gbọ́n nù yín torí ẹ̀ pé ó máa mọ̀ pé géèmù yìí yé mi gan géèmù union ó yé mi gan mo kọ́ṣẹ́ yẹn mo dẹ̀ mọ̀ mo kọ́ṣẹ́ union yẹn mo dẹ̀ tún wà pẹ̀lú àwọn tó jẹ́ kandaka tó dẹ̀ mọ̀ mo fi Ọlọ́run búra ìjọba tẹ ẹbí yẹn amújọba yín kẹ̀dẹ̀ mú oúnjẹ tẹ fẹ́ jẹ kẹ̀dẹ̀ ara mọ́ní ṣékélé kẹ̀dẹ̀ maintain ìjọba yín tọ́lọ́run fẹ́ ara gbélé yín lọ́wọ́ kẹ̀dẹ̀ jẹ́ kí ìjọba yẹn lọ wọ́ọ́rọ́wọ́ kẹ̀dẹ̀ respect bí ìjọba kẹ̀dẹ̀ respect kẹ̀dẹ̀ páyé èṣù ọmọ ẹ páyé èṣù o ẹ gbogbo ayé ẹ páyé èṣù o bábú ẹ àlọ́mọ yìí wá kọlù ibi tó wá kọlù yìí Ọlọ́run ọba ń gbọ́ ẹ máa lẹ́ bèrè tó bẹ́ẹ̀ pé kí ló ṣe lẹ́gẹ́sì náà báwo ló ń fọ́ gbogbo union lójú ká báyìí náà báwo lẹ́gẹ́sì ṣe fọ́ báwo ló fẹ́ fọ́ union lójú ká báyìí náà ó fẹ́ bàṣẹ́ ìjẹ ṣọmọ káwọn kan wà ní ìjẹ pé ọ̀lẹ́ ní ẹ̀ níṣẹ́ kan tẹ fẹ́ ṣe ẹ̀ lè ṣiṣẹ́ láyé yín mọ́ ẹ̀ ní ìkọ̀kọ̀ tẹ gbójúlé ní ìgbésí ayé yín mọ́ ju union rẹ̀ lọ owó sàrà yẹn abẹ́ ẹ̀ ṣe èrè àbọ́lọ́ fẹ́ bá ti yín jẹ́ tẹ́ pé owó sàrà yẹn jẹ́ pé tẹ́kọ̀ọ́ yẹn wọ́n wò lẹ gbọ́kànlé láyé yín gbogbo ẹ̀ máa di a máa fọ́ gbogbo ẹ̀ lójú àgbégidínú ẹni tì ìjọba àgbégidínú ẹni tì anybody awáṣẹ́ ṣe ẹ wá nǹkan míì ṣe ẹ má jà lọ bẹ̀rẹ̀ bẹ̀ tọ́ba ó mà náà bìkan tá a máa tọwọ́ bọ̀ tá a máa tọ́jú bọ̀ gbogbo ayé máa tọ́jú bọ̀ union gbogbo ayé anybody a máa tọ́jú bọ̀ anything a máa tọwọ́ bọ̀ anything a máa ṣe show fún yín day by day tí wọ́n máa ṣe show tí wọ́n balance pẹ̀lú union tí wọ́n máa ṣe show oṣù kan fún yín nǹkan máa ṣe yín tí wọ́n máa ṣe show oṣù kan fún national union nǹkan máa ṣe yín lẹ́kọ̀ọ́ yẹn ní Lagos state yẹn tí wọ́n ṣe show oṣù kan fún yín nǹkan máa ṣe yín tí wọ́n ṣe show oṣù kan nǹkan máa ṣe yín nǹkan máa ṣe anybody ó máa affect anybody kí ló dé a ní tí ẹ bá jọ bára yẹn jà èyí lè ọtí bára yẹn jà ní union ni ẹ bá yín jà kẹ̀dẹ̀ bára yín settle láàrin ara kẹ̀dẹ̀ parí ẹ̀ kẹ̀dẹ̀ yọ ṣe ó tún wá jẹ́ the same campus
adẹjọ yanjú rárá ẹ wá lọ ń gbọ́ ọmọ kékèké kan tẹnu ò gbó jáde kó máa sọ̀rọ̀ kó máa yẹ̀yẹ́ Olúọmọ kó máa fọ Olúọmọ pa ṣé Wàsíù Àyìndé kéré nú ayé ni ẹjọ́ ẹ sọ fún mi Wàsíù kéré àbí ṣé Wàsíù Àyìndé máa ṣàkéré wo ẹjọ́ ọmọ bí ẹ bá mi kọ́ọ̀tì nǹkan méjì ni ṣé Wàsíù Àyìndé kéré nú ayé tó máa dá sọ̀rọ̀ union ṣé Wàsíù kéré ni ìbéèrè mi nìyẹn ṣé Olúọmọ náà ló wá digbá àkólẹ̀ tó bẹ́ẹ̀ náà nínú union ni ṣé Olúọmọ náà ló wá sáré digbá àkólẹ̀ ní ọmọ yàrá kan máa wá jáde lẹ́yìn tẹ̀dẹ̀ wá ń bẹ̀ tẹ́ẹ̀dẹ̀ lè kọ́ṣọ̀n pé gbẹ́nu dákẹ́ ọmọ tàdẹ̀ ń sọ yìí tó ń fi Wàsíù Àyìndé páyì tó ń fi Olúọmọ páyì Olúọmọ ló mú wá sídìí iṣẹ́ kò wá márúwá rí kò wọ ọ̀kadà rí kò wá mọ́tò rí kò wá márúwá rí láyé ẹ̀ kò wá mọ́tò rí láyé ẹ̀ kò wá ọ̀kadà rí láyé ẹ̀ kò gbowó tíkẹ́ẹ̀tì union rí láyé ẹ̀ wọ́n kọ̀ déédéé gbé wọn lọ fi jẹ odidi branch chairman wọ́n tún wá lọ fún ní zona wọ́n lọ fún lóyè ní zona Olúọmọ ló tún ayé ẹni yìí ṣe tóun náà dẹni tó ń lo mọ́tò nígbésí ayé ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ wá jáde ó wá sọ Olúọmọ yẹn digbá àkólẹ̀ ṣé báyé ṣe rí náà ṣáàrè ṣá tó bá sọ̀rọ̀ nínú sọ̀rọ̀ yẹn ọmọ yàrá tó ń sọ̀rọ̀ yìí àwọn bàbá bẹ́ẹ̀ wà nínú sọ̀rọ̀ àwọn lucky boy wà nínú sọ̀rọ̀ bambam wà nínú sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ àwọn wètèmù wà nínú sọ̀rọ̀ àwọn jọ̀jọ̀ wà nínú sọ̀rọ̀ àwọn èèyàn yapa nínú sọ̀rọ̀ tó wà nínú sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ alàgbà wà nínú sọ̀rọ̀ ẹgbọ́ ó yà mí lẹ́nu ṣé Olúọmọ ló wá kéré tó bẹ́ẹ̀ náà níjọ́ wo ni yàrá yìí dé nù sọ̀rọ̀ àbọ̀mọ̀ pé gbogbo nù sọ̀rọ̀ yẹn Olúọmọ ló ní ni Olúọmọ ló ní sọ̀rọ̀ déjìgbò àkọlé dùn mí fún ẹgbà tí wọn náà ti ń ṣe show táwọn kan ń tẹ like àwọn tí mi ò ti expect tó ń tẹ like ń bẹ ó jà mí lẹ́nu lọ tó ṣe show kan mo lọ wo inú àwọn tó tẹ like lórí fídíò ẹ àwọn dùn mí gan wọn lọ ń bá rú ọ̀tẹ́pà ń bẹ ọ̀tẹ́pà bàbá àbèjì ọ̀tẹ́pà máa lọ tẹ láìkì lórí ọ̀rọ̀ tí wọ́n ń sọ ó ga o àṣé bẹ́ẹ̀ náà ṣáà ní ṣá ọ̀tẹ́pà ṣé bẹ́ẹ̀ náà Olúọmọ ṣe wá kéré tó ṣé bẹ́ẹ̀ náà Olúọmọ ṣe wá bàjẹ́ lọ́wọ́ yín tó ọ̀tẹ́pà ṣé bẹ́ẹ̀ náà ni mo ṣe wá kéré tó ní ẹ ti gbàgbé ni ṣé bàtà jọ ń gé eré yẹn ìgbà yẹn nígbà yẹn ṣọmọ yìí ọmọ ibo lòun wà gbà yẹn àṣẹrú ọmọ yẹn ló máa jáde ló máa sọ̀rọ̀ tírú ọ̀tẹ́pà Èjìgbò máa lọ tẹ láìkì lórí ọ̀rọ̀ ẹ̀ ojúgbà mi ti gan àgbáwo lọ̀tẹ́pà nínú sọ̀lọ̀ nínú Èjìgbò níbẹ̀ yẹn kíru ọmọ Yomi yẹn máa folú ọmọ kó máa bú Olúọmọ kó máa ṣépè folú ọmọ kó máa yẹ̀yẹ́ Olúọmọ kíru ẹ̀yin yẹn máa lọ tẹ láìkì ń bẹ̀ ọ̀rọ̀ ọjọ́ mi ni àsìkò sí kọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ n dúró de next speaker ẹ jẹ́ n dúró de next ọ̀rọ̀ wàá gbọ́ tọmọ yẹn bá wá jáde ní gbangba tó bá jáde lẹ́ẹ̀mẹwàá jáde fún mi màá jáde fún Sego lẹ́ẹ̀mẹwàá tọmọ yẹn bá jáde ṣe fídíò kan jáde fún mi màá ṣe fídíò mẹ́ta fún Sego because mo ti rí pé Sego ló wà behind ẹ̀ torí pé ó ń dárúkọ Sego pọ̀yọ̀hún níbi ọ̀rọ̀ yẹn ó rọ́bìṣì Olúọmọ ó dẹ̀ yin Sego ó rọ́bìṣì Olúọmọ ó dẹ̀ yin Sego ó tún wá ń tẹ̀lé Sego gun òkè lọ sínú ọ́fíìsì ẹ̀yin ayé ẹ gbọ́
àyìn ayé ẹ̀yin onílàákàyè ẹ gbé yẹ̀wò ẹ̀yin ọlọ́gbọ́n ẹ gbé yẹ̀wò ẹ̀yin olóye ẹ gbé yẹ̀wò àsáwọn kan ló wá fẹ́ bẹ̀rẹ̀ yìí sáwọn kan ló fẹ́ bẹ̀rẹ̀ yìí àwọn ọ̀rọ̀ kan dẹ̀ ń wá ń gbé mi inú láti fẹ́ sọ bẹ́ẹ̀ mo ìfẹ́ sọ̀rọ̀ for now mo fẹ́ tẹ break mo fẹ́ kí speaker mi jáde mo fẹ́ kẹ́ni tó gbó lẹ́nu jáde ṣé ẹ ń fẹ́ peace ni àbẹ́ ń fẹ́ wàhálà ẹ ń fẹ́ peace ṣé wàá nù bí tó ti ń yan ẹ ń fẹ́ peace ni àbẹ́ ń fẹ́ wàhálà wọ́n ti pín tó oníkálukú fún wọ́n ti pín tó oníkálukú wọ́n ti pín fún wọ́n ilẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ gbẹ̀má ẹ̀ kó jù bẹ́ẹ̀ lọ kò ní jù bẹ́ẹ̀ lọ ó ti tó kò sọ̀rọ̀ mọ́ kò sọ̀rọ̀ mọ́ kò sọ̀rọ̀ mọ́ Wùnmí máa wọ́n mọ̀ Wùnmí máa wọ́n mọ̀ máa kó ẹ jáde báyìí Wùnmí géèmù tó ń play pẹ̀lú Sego yẹn Sego ò mọ̀ ẹ́ dáadáa bọ̀ èmi mọ̀ ẹ́ Sego tó gbá géèmù tó gbá fún Àgbẹ̀dẹ géèmù tó gbá fún Olúọmọ ojú ti fẹ́ gbá fún Sego náà Sego tí mọ̀ ẹ́ ó yá ẹ máa mọ̀ mo ń dúró de speaker yín o mo ń dúró de speaker yín ẹni ìṣólẹ̀ méjì tán mo wà ń bí mo dúró mo retí jáde ọmọ yàrá yẹn jáde tó bá jáde lẹ́ẹ̀kan máa kó fún Sego lẹ́ẹ̀mẹ́wàá mo dẹ̀ ń retí another speaker kó jáde nǹkan tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ yẹn ẹ̀ ní dúró wò tán ó dàbọ̀.